lájò lẹ́yìn òdì mo gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun láti mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísun láti àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run nípa ìṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò ọ̀rọ̀ òdì kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun Light TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun Light TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò kí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Barakatu. N tó bí ọ̀rọ̀ yìí tá a wò wípé ó yẹ ká pa àwọn èèyàn ṣàkíyèsí ká dẹ̀ jẹ́ wọ́n máa hàn kankan òun náà ni ìgbésẹ̀ pásítọ̀ Adegboye tó tún wá lọ rìkọ́ọ̀dù ara rẹ̀ tó gbéra rẹ̀ sí orí afẹ́fẹ́. Pásítọ̀ ńlá ni wọ́n sì jùrù wa lọ ní ọjọ́ orí. Kò yẹ kí wọn ó ṣe mistake ẹ̀ ẹni tó ti lé ní 80 years tí ọ̀ àmọ́ tán bẹ̀rù kódà ìyẹn ni pé àṣìṣe tí wọ́n ṣe lórí ìjà tí ń lọ lọ́wọ́ ní Gaza bí Israeli ṣe ń pa àwọn èèyàn bí Israeli ṣe ń pa àwọn èèyàn ní ilẹ̀ Palestine. Ẹ wá lẹ́yìn stand with Israelites, you stand with killers, destroyers. Àwọn tó lọ occupy ilẹ̀ tí èsè ilẹ̀ wọn kò dára rárá. Kódà rárá àwọn Christian tó pọ̀ tí wọ́n ń takò wọ́n. Ẹ sì bá àwọn Christian tí ń bẹ ní Jerusalem, tí ń bẹ nínú Israel, tí ń bẹ nínú Palestine tó pé wọ́n ṣe ń fi ojú àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ rí bí Israel ṣe ń fojú àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ rí ní fojú tiẹ̀ náà rí. Ẹ lè béèrè o. Irú gbogbo Catholic pàyátá nìsín èmi pàdé wọn ní Lebanon, mo dẹ̀ pàdé wọn ní Syria. Àwọn Christian tí wọ́n jẹ́ Catholic a jọ lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan tó dá lórí bóun ni ilẹ̀ ó ṣe padà sọ́dọ̀ rẹ̀, bóun làwọn ọmọ Palestine ó ṣe gba òmìnira lórí ilẹ̀ wọn. Àwọn Christian tí ń bẹ nínú Israel àtàwọn Christian tí ń bẹ nínú Palestine, àwọn méjèèjì ọ̀pọ̀lọpọ̀ wọn 90% wọn mi kí n má sọ pé ó jù bẹ́ẹ̀ lọ 90% wọn dájú àwọn Palestinian wọn ń support, àwọn Hamas ni wọ́n ń support tí ó rújú. Gbogbo bẹ́ẹ̀ ṣe máa wá ṣàbẹ̀wò àwọn kan rí pé ẹ̀ ń ṣàbẹ̀wò ní ẹ̀wà sẹ́sìn ẹ wá ṣe visitation lẹ́yìn Christian Nàìjíríà níbo ni ẹ̀ náà sáfẹ́ sí àjìbìtìá. Bàbá Adegboye Pastor Redeem ẹ ṣe àṣìṣe tó ní agbára pẹ̀lú pé ẹ̀ ń ṣàdúrà fún apààyàn. Ìgbà tá máa sí lọ́jà wọ́n ti ń ja Hamas lógun tipẹ́tipẹ́ wọ́n sì ń ja ọmọ Palestine lógun wọ́n dẹ̀ ń rí mọ́sálásí wá fẹ́ pẹ̀lú kí wọ́n máa wọ bàtà wọbẹ̀ pẹ̀lú kí wọ́n máa lọ ọbẹ̀ pẹ̀lú kí wọ́n máa tẹ sàárè àwọn sàárè àwọn ẹni Ọlọ́run tó ti kú tipẹ́tipẹ́ kẹ́ máa ṣèdọ̀tí síbẹ̀. Láti bí oṣù kan ó lé Hamas ń pariwo pé àwọn ò ní gbà o ẹ kú mọ́sálásí o ẹ má wá mọ́sálásí máa wá ládé mọ́sálásí wá o tí wọ́n sì ń pa èèyàn ní West Bank Hamas sọ pé ara àwọn ò lè gbà á. Kò sẹ́ni ẹ̀ka tó sọ̀rọ̀ ńgbà yẹn o ńgbà Hamas wá retaliate ó dẹ̀ sọ pé òun ó gbogbo iṣẹ́ tó wá retaliate a sì rí bó ṣe retaliate kò pa ọmọ èké kò pa obìnrin. Àwọn sọ́jà wọn lọ́lọ́ attack 23 barracks lọ́lọ́ attack ó dẹ̀ kó wọn lẹ́rú ó kó wọn bíi more than 150 wọ́n kó wọn lọ sínú Gaza. Ṣùgbọ́n nígbà tí Israel ọmọ retaliate lọ́wọ́lọ́wọ́ báyìí 1,200 plus ọmọ kékeré ní Israel ti pa nínú out of 2,000 plus tó pa ọmọ kékeré tí ń bẹ ń bẹ ọmọ bíi 2,400 lọ pa báyìí àbí ó lé bẹ̀tẹ̀ àwọn ọmọ kékeré tí ń bẹ ń bẹ wọ́n lé ní 1,200. Family bíi 50 lórun tó wó ilé lù wọ́n lórí ní Israel. Àwọn Palestinian ò ṣe bẹ́ẹ̀ o. In fact obìnrin nígbà wọ́n ń jà lọ́wọ́ obìnrin tó bọ́ sọ́wọ́ wọn pẹ̀lú ọmọ rẹ̀ méjèèjì nígbà wọ́n rí pé jà yẹn settle wọ́n release ẹ̀ kó máa lọ Israel ẹnì kan sì gbọ́dọ̀ tampa rẹ̀. Bóbìnrin yẹn ṣe ń lọ gángan fẹnu ara rẹ̀ sọ pé àwọn Palestinian tó ń pàdé wọ́n sọ pé wọ́n ti sọ fáwọn pé àwọn gbọ́dọ̀ tampa ọmọ kékeré àwọn ò sì gbọ́dọ̀ tampa obìnrin
ẹni ọba kò sí ẹnì kankan nínú àwọn tó ń ṣẹ́tù sí area Palestine tán àgbàlẹ̀ Palestine tí èyí níbọn lọ lápòjú òdìsí Israel ní kán lọ kó àwọn ọmọ ogun 300,000 wá nínú àwọn ọmọ ogun tó yẹ pé wọn ì sábà lò wọ́n gbogbo 300,000 yẹn pátápátá ọmọ inú ìlú ni wọ́n ṣùgbọ́n sọ́jà ní wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn pátá ló níbọn ńlé gbogbo wọn pátá ni wọ́n máa ń kọlu àwọn ọmọ Palestinian gbọ́ yé pé kí ni ń bẹ níbẹ̀ yẹn gbọ́ yé ẹ kàn lọ ṣàdúrà fáwọn apààyàn àwọn tó pé wọ́n ta kòfin àgbáyé tí àwọn àjọ àgbáyé tí ń rí ṣètò earth àtàwọn àjọ àgbáyé ní òkè sí àwọn mùsùlùmí o àwọn àjọ àgbáyé tí wọ́n wà lọ́ndà United Nations gbogbo ni wọ́n ń pariwo ẹlọ wádìí ẹlọ béèrè ó kéré tán ẹlọ gọ́gbọ̀ ẹ̀ àjọ àgbáyé tó ń rí sí earth ó ní Israeli ti ta kòfin àgbáyé kò sì lójú àánú ìkànnì kéèyàn sọ pé aráàlú àwọn Hamas lọ kọlù ẹ tó bá ń pọ́ mọ̀ jàjà ẹ tó lọ kọlù ẹ ní kọ́ lọ sí kíni kọ́ lọ bá ọwọ́ lọ pa àwọn aráàlú ṣé ẹni tí wọ́n ń pa àwọn aráàlú lọ yẹ pásítọ̀ kan kó máa ṣàdúrà fún ẹlẹ́ẹ̀kejì ìjọ rìdíìmù wọ́n ní gbogbo kẹ́ máa ṣàdúrà ẹ jẹ́ máa gbèpè lọ́dọ̀ Ọlọ́run ṣé kìí ṣe àwọn Ísírẹ́lì yìí ni wọn ò aláwo kí Christian ọ̀ exist tí wọ́n fúnlẹ̀ mọ́ wọn nu Ísírẹ́lì gangan tó jẹ́ Palestinian náà tí wọ́n gbà wọ́n ń victimize àwọn Christian ti bẹ́ẹ̀ wọ́n ń victimize wọn nínú Palestine tí wọ́n ò tí ì rí gbà ṣé èsè pé ìtàn àwọn kọ́ni wọ́n pa Jésù bẹ́ẹ̀ ṣe wí tí wọ́n kàn má gbélébù kí ni tí ń bẹ láàrin ẹ̀yà àti wọn ò gbàgbọ́ nínú mẹ́ta lọ́kan tẹ́yìn máa gbàgbọ́ wọn ò gbàgbọ́ wọn èsè ẹlẹ́sìn wọn kì í ṣe Christian àwọn tẹ́ ẹlẹ́sìn sọ́pọ̀ọ̀tì wọn kì í ṣe Christian wọ́n dẹ̀ yé ti Christian wọ́n bìlífù yìí pé Jésù yín ọmọ àlè ni pé káfíńtà kan ló fún ìyá rẹ̀ lóyún so kí wá ní tí pásítọ̀ tó lè rí pásítọ̀ Christian tó tún jẹ́ a prominent pastor tí gbogbo èèyàn mọ̀ tọ́jú orí yìí sì tún ti lé ní 80 years tí èso méèké tá a sọ pé kò mọ̀ tán báwo lẹ ṣe wá lè lọ mọ́ ṣàdúrà fún ẹni tó pè yẹ ẹni tó yẹ pé ọ̀pá àyàn débi wípé Amẹ́ríkà gan pè hàn sákèsí pé kíní ti ń pọ̀ jù o ẹ ṣe ń sọdọ́ lọ́rọ̀ fún yín àtẹni tí ń ṣàdúrà fún Israel lónìí àtẹni tí ń kó nǹkan ìjà fún Israel lónìí àtẹni tí ń yọdún sí Israel lónìí ẹjọ kan ìbínú Ọlọ́run ni léyìí tó bẹ̀rẹ̀ yìí léyìí tí ń lọ yìí o èyí tí ń lọ yìí ò lè tán oró rẹ̀ kò ní tán lára Israeli ó ní ọ̀pá Israeli bẹ́ẹ̀ náà ni oró rẹ̀ kò ní tán lára gbogbo ẹni ó bá sọpọ́ọ̀tì apààyàn bí bá ṣe sọ̀rọ̀ àwọn ọmọ ìyá ta wá níbẹ̀ yẹn tó ń jẹ́ ọmọ Palestinian àwọn ọlọmọ ń lẹ́ o wọn ò pa èèyàn tí ò yẹ o ẹni ó ń gbébọn lọ báwo ni ok Amẹ́ríkà ń kéde over 30 ọmọ Amẹ́ríkà tí wọ́n ti pa àti ntọ́bẹ̀ tó 20 tí wọ́n ti mú lẹ́rú tí wọ́n ń bẹ nínú Gaza báwọn máa sì mú wọn lẹ́rú bóòlù Amẹ́ríkà ṣe débẹ̀ wò Russia náà kéde pé wọ́n ti panú àwọn aráàlú tòun náà wọ́n ti tó 10 àbí wọ́n ti jù bẹ́ẹ̀ lọ báyìí wọ́n sì kọ́ àwọn kan lẹ́rú tí wọ́n pọ̀ ń tiẹ́ Germany ó kéde pé wọ́n èèyàn wọn Britain kéde France kéde pé wọ́n kọlu èèyàn wọn èèyàn wọn gan wá ní Israeli gẹ́gẹ́ tọ́lọ̀ gbalẹ̀ Palestine wọ́n ìtọ́jú wípé ìtọ́pọ̀ jù náà ọmọ Israel ní wọ́n ní passport méjì passport ibi tí ń gbé tẹ́lẹ̀ kan tó kóra wọn wá sórí ilẹ̀ àwọn Palestinian Arab àti passport tí wọ́n ẹ̀sẹ̀ ṣe nígbà wọ́n dé orí ilẹ̀ Arab tó dé orí ilẹ̀ Palestine passport méjì wọn máa ń ní gọ́ọ̀gù ẹ̀ kó béèrè kò dẹ̀dẹ̀ sí kankan nu wọn tí ò níbi tí ń gbé tẹ́lẹ̀ kó tó di pé wọ́n kóra wọn wá sórí ilẹ̀ àwọn Palestinian ṣé gbogbo èyí wọn ẹ̀ ní ẹ̀ mà kí ló wà níbẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ijó gan ni ọdún mélòó gan ni ọdún Israel gẹ́gẹ́ bí country Israel bẹ̀rẹ̀ láti 1947-48 ọdún mélòó wà nù Palestinian ti ń bọ̀ látàyè báyìí wọ́n èbí Jésù tí Palestinian ti wà ń bẹ̀ o àwọn tó ń pè Palestinian yìí wọ́n èbí Jésù wọ́n èbí bàbá tó bí Isiaka tí ṣe Ibrahim Isiaka tó bí Yakuba tí ṣe Israel Yakuba òun ló bí àwọn ọmọ méjìlá tí ń jẹ́ Israelite wọ́n èwà bí bàbá wọn àgbà tí ṣe Ànábì Ibrahim alayhi salatu wa salam kọ́nà bá ní kẹ́
àti bàbá tó bí Yakuba tí ṣe Isiaka àti Yakuba tó ń pè Jacob tó bá àwọn ọmọ Israel wọn èbí kankan nù wọn táwọn Palestinian ti wà bẹ́ẹ̀. ìbòlẹ̀ tí wàá rí tìyín orílẹ̀-èdè tí èpò ọgọ́rùn-ún ọdún orílẹ̀-èdè tí èpè ọgọ́rùn-ún ọdún tó wá látara ìjẹgàba àwọn British bí wọ́n ṣe kó Nàìjíríà lẹ́rú náà káwọn Palestinian náà lẹ́rú ní gbogbo 1917 ẹ lè rí 5% nínú ẹ̀ tí Israelite ẹ lè rí wọn ní ilẹ̀ Palestine wọn ò sí Jerusalem wọn ò sí ń bò ní. ìgbà tí Britain tó wọ bẹ̀yìn 1918 tó kó Palestine lẹ́rú ìgbà yẹn ló tó wá ń kó wọn wá torí plan tí wọ́n ti ní láti meeting kan tí wọ́n ṣe ní France ní capital France lára di 1897 ibẹ̀ wọ́n ti conclude pé ó yẹ káwọn establish country àwọn wọ́n wò pé sí káwọn lọ establish ẹ̀sì America wọ́n tún wò pé sí káwọn lọ sí even Brazil even wọ́n wo France wọ́n wo Russia bẹ́ẹ̀ tí gbogbo àwọn orílẹ̀-èdè yìí ní ọ̀rọ̀ fẹ́ kí wọ́n kó wàhálà àwọn people torí bí wọ́n bá wà wọ́n máa dá wàhálà alẹ́ ni ibi wọ́n bá wà kì í sálàáfíà ń bẹ bí kí wọ́n sọ pé àwọn jẹ gàba lórí ọrọ̀ ajé ọlọ́rọ̀ ajé àwọn jẹ gàba lórí politics ìlú lẹ́yìn sọ máa lù l'Amẹ́ríkà ní ìsìn àná ń control America ok àwọn wọn á fẹ́ wá ibo làwọn bá create state of Israel ibo làwọn create ẹ̀ sí ìyẹn ló fà á tí wọ́n fi wá mú tí wọ́n fi wá pìkì ilẹ̀ Lárúbáwá pé nínú àwọn àwí àwọn àti inú Bible àwọn ọ̀rọ̀ kan ti ẹ̀ ń bẹ tó jẹ mọ́ Palestine ẹjẹ́ á kú kóra wa lọ. ni wọ́n wá ó ti gbàgbára fún wọn látàbẹ́nú ó ti gbàgbára fún wọn látàbẹ́nú ìyẹn ni pé Israeli ti àbíkan Britain ó ti ró Israeli lábẹ́nú ní ẹnu píríọ̀dù 1918 sí 1947 ìparí 1947 ni Britain kú òun bẹ́ẹ̀ ó kú òun bẹ́ẹ̀ Britain kú òun bẹ́ẹ̀ ẹjẹ́ mọ̀ yìí pé kò gbé orílẹ̀-èdè lé àwọn múlẹ̀ kò gbé ilé ẹ lọ it's like bí kí Fúlàní kọ́ wá sórí ilẹ̀ wa kọ́ wá máa dára jẹ kọ́ wá kí Fúlàní wá sọ pé òun lòun ní Ìbàdàn òun lòun ní Ìwó òun lòun ní everything so possible ṣé yọ possible kí ará Ìbàdàn gbà kí Fúlàní tí ń fẹ́ràn joko lẹ́gbẹ̀ẹ́ lórí ilẹ̀ wọn kọ́ wá claim lẹ̀ bẹ́ẹ̀ náà ilẹ̀ àwọn ọmọ Israeli wọ́n wá sórí ilẹ̀ Palestine ni lọ́jọ́ oṣù dé sórí ilẹ̀ Palestine àwọn ọmọ Palestine lé wọn èè gbàyàn jẹ ọmọ Palestine lé wọn kì í gbàyàn jẹ látayébáyé tẹ́ ti débẹ̀ ló fi jẹ́ pé ìrìn àjò alákọ̀ọ́kọ́ táwọn ọmọ Israeli ṣe sí ilẹ̀ Palestine ìgbà àkọ́kọ́ táwọn Júù àbáwọn Israelite tí wọ́n á wọ Palestine gangan iná nígbà ànábì Musa ìgbà yẹn wọ́n ń bọ̀ láti Egypt ni ọba Egypt Ramses Asadis tí í ṣe Pharaoh ọba Egypt yẹn ó pa wọ́n gan ó fìyà jẹ wọ́n gan ni Musa tán pè Mósè ló fi kó wọn kúrò ní Egypt ìgbà tó wọ́n ń kó wọn lọ sí ibi tí ó kọ rẹ̀ ń jẹ́ nígbà wọ́n ń pè ní land of Canaan olólùwọ̀n kó wọn lọ láti save wọn lábẹ́ ìjọba empire apààyàn ìkà afúnlẹ̀mọ́yàn Pharaoh ìgbà yẹn nígbà àkọ́kọ́ tí wọ́n ní wọ́n wá wọ Palestine nígbà yẹn rẹ̀ rí wọ́n yarí mọ́ Musa lọ́wọ́ ni wọ́n ní idhaba anta wa rabbuka faqatila idhab anta wa rabbuka faqatila inna hahuna qa'idun Musa ó sọ fún wa pé Ọlọ́run ní kí a wọnú Palestine àwọ̀ ìwọ àtọ́lọ́ ni ẹ lọ jagun bẹ̀ tẹ́ ẹ bá wá jagun tán àwọn òdòdó yìí ń bì àwọn ò ní wọ́ bẹ̀ tẹ́ ẹ bá tó jagun tán ìwọ àtọ́lọ́hun Ọlọ́run dẹ̀ ni wọ́n lọ ọbẹ̀ ní kí wọ́n lọ mọ́ sí lọ́hùn kí ló dé tẹ́ ẹ fẹ́ wọ́ bẹ̀
wọ́n ní reason ni pé lọ́jọ́ ni ò láyé Musa lójú Musa náà níwájú Musa náà alayhi salatu wassalam wọ́n ní inna fiha qawman jabari àwọn èèyàn kan bẹ́ẹ̀ tí wọ́n le àwọn ní ń bà wọ́n lẹ́rù táwọn fẹ́ wọbẹ̀ ọjọ́ aláwọ̀kọ́ tí Musa kó wọn wọbẹ̀ tí wọ́n ní wọ́n wọbẹ̀ wọ́n ọ̀wọ́ wọ́n yarí ni lọ́lọ́run bá fi kó wọn sí dààmú 40 years látara pé wọn ò wọlé ó dẹ̀ bínú sí wọn àwọn tí wọ́n ní wọ́n bẹ́ẹ̀ lọ́jọ́ òun àwọn ni wọ́n ń pè Palestinian òní àwọn ẹ̀yà Canaan ni ẹ̀yà yẹn mix láàrin ẹ̀yà tí wọ́n pè ní kọ̀bílà àtẹ̀kìrìtíyà àti àwọn kọ̀bílà tí wọ́n pè ní kanihaniya àwọn kanihaniyun àwọn kanihaniyun tí yẹn exist tipẹ́tipẹ́ wọ́n tan mọ́ anabi Noah Hámù òun ni àwọn Ísírẹ́lì gan àtọ̀pọ̀lọpọ̀ àwọn oníbáíbù wọ́n bìlífù pé àwọn Árábù tan mọ́ àbáwọn Canaan àwọn Palestinian tan mọ́ ní wọ́n fi hate wọn wọ́n wá bìlífù pé àwọn ń tà wọn àwọn tan mọ́ Sam ìyẹn fún wọn sọ wípé anti-Semist àwọn tí wọ́n ti ń takò ìran àwọn terrorist ni wọ́n ìran ìdí ẹ̀rí apààyàn ni wọ́n gbogbo ògbà ni wọ́n máa ń ṣèkà àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run ránṣẹ́ àìmọye nu wọn ni wọ́n pa àìmọye nu wọn ni wọn gbàgbọ́ ìmí ìwà tí wọ́n gbàgbọ́ lójú ń gbọ̀ ya wọn bá kájẹ́ lẹ́yìn ẹ̀ kódà Musa gan tó lọ gbà wọ́n lẹ́ǹbí ìyà tí ń jẹ wọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n tún mú òòṣà míì tí wọ́n ń bọ lójú ayé Musa gan wọ́n ti bà nǹkan jẹ́ so nípa àwọn tó ń pè ní Israelite yìí wọ́n jẹ́ ìran tó burú gan ká pé a bá fẹ́ wo issue Palestine lọ́nà mẹ́ta a fẹ́ wò ní issue land and it is history ilẹ̀ àti tán lẹ́hùn kò jẹ́ máa wọn tá a bá fẹ́ wò ní issue wípé etí ẹ̀já sọmọ nìyàn ẹ gbé wọn ṣépè ni tá a bá fẹ́ wò ní issue ẹ̀sìn kò jẹ́ máa wọn ètò kọ́kọ́ pàtàkì jù ní pé ta ló kọ́kọ́ débẹ̀ yẹn àwọn tó kọ́kọ́ débẹ̀ yẹn ni wọ́n pè ní àwọn Kanaaniyun àwọn Canaan àwọn Canaan wọn kì í ṣe Israelite ìyẹn ló fà nínú ìwé Matthew tẹ́ ẹ bá ti lọ orí kẹẹ̀ẹ́dógún ẹ lọ kà láti bí 20 ẹ rí i pé wọ́n ń sọ ìtàn arábìnrin kan tó mú ọmọbìnrin rẹ̀ wá arábìnrin yẹn wá belong sí Canaan kì í ṣe ọmọ Israeli kì í ṣe ara àwọn Israelite Canaan ni arábìnrin yìí wá mú ọmọbìnrin rẹ̀ lẹ́yìn ó lọ bá Jésù dẹ̀rẹ̀ ara àwọn Israeli ní Jésù jókòó ẹ̀gbọ́n mi yé ibi tí Jésù gbé náà Palestine ni o Palestine náà ni Jésù náà gbé o obìnrin tí ń wí náà ẹkùn Canaan ní Palestine lòun náà wà tọ́lá àwọn Israelite wọ́n rìn wá síbẹ̀ ni wọ́n sì bá yàn bẹ́ẹ̀ obìnrin yẹn wá ń sọ fún Jésù pé ọmọbìnrin òun tó ń mú lọ yìí ẹ̀mí èṣù ń dà láàmú kí Jésù ràn òun lọ́wọ́ àwọn ọmọlẹ́yìn Jésù jókòó ti táwọn jẹ́ Israelite pẹ̀lú Jésù ọ̀dà lóhùn àwọn ọmọlẹ́yìn Jésù wá ń bi Jésù léèrè pé Olúwa kí ló dé tó ọ̀dà lóhùn kí ni Jésù wí Jésù ní wọn kò rán ni bí kò ṣe sí àgùntàn ilẹ̀ Israẹli tó sọnù ẹ lọ wo Matthew chapter 15 ẹ kà láti 20 lọ sísàlẹ̀ ìtàn tí mo sọ ohun kékeré wà ń bẹ wọn kò rán ni bí kò ṣe sí àwọn ọmọ Israẹli tó sọnù ẹ gbọ́ mi nísìnyí ọ̀dà Canaan lóhùn torí wọn rán sí ìyẹn lọ́pàá tó pé tí wọ́n fẹ́ sọ normal Christianity àti ẹ̀sìn Júù tí wọ́n ló belong sí Mósè ẹ̀sìn Christianity tí wọ́n ló belong sí Jesus ẹ̀sìn méjèèjì kò jẹ́ mọ́ àgbáyé kò jẹ́ mọ́ èbó kò jẹ́ mọ́ lárúbáwá kò jẹ́ mọ́ Yorùbá kò jẹ́ mọ́ African ẹnu àwọn tó ní ẹ̀sìn yìí kò ju Israelite lọ ẹ dẹ̀ rí pé Júù ìfẹ́ ń pè ní Júù lónìí àti country o òǹsòríyà ni they are racist religion yẹn tẹ́ ẹ fi tó lára ìran wọ́n ti níran tí wọ́n believe pé náà làwọn wọ́n tún wá sage ẹ̀sìn mọ́ ìran sẹ́yìn pé christian tiẹ̀ rí ó kọjá àyè tiẹ̀ ó kúrò lára Israelite nìkan nígbà àwọn ọ̀rọ̀ wọn mú lára àwọn Israelite dáadáa mọ́ wọ́n extend ẹ̀ sí Europe wọ́n extend ẹ̀ sí Africa in fact Nigeria ó wà ní orílẹ̀-èdè kejì lágbàáyé tí máa ń ṣàdúrà tí máa ń gbé Christianity lórí jù tó sì kọ́ church tó pọ̀ jù so Christianity fúnra ara wọn láì bá ìlànà wọn mu torí Jésù wọn ọ̀ràn sí ọmọ Nàìjíríà based on ntí bẹ́ẹ̀ nù wé Matthew wọn gángan lọ́sọ̀ bẹ́ẹ̀ wọn ọ̀ràn wọn ọmọ Israẹli kan wọ́n rán sí ṣùgbọ́n politics tó wọ́ pé a fẹ́ jẹ gàba lórí ayé ìtọ́ pé
conspiracy àwọn Jew àwọn Israelite òun náà wà nù ẹ̀ wọ́n fẹ́ jẹ gàba lórí ayé wọ́n dẹ̀ fẹ́ tako Muhammad wọ́n fẹ́ tako Islam látijọ́ tí Ọlọ́run ti gbé Muhammad dìde láàrin Arab tí ò gbé dìde láàrin Israelite ní ti ń ta kànábì òṣèlú àti racism ni òṣèlú ẹ̀gàn ọ̀tẹ̀ ìran mi nìkan ló dá ìfẹ́ ríran mi iná ló bí ẹ̀sìn Christianity ó yẹ kó kọjá àárín Israelite gẹ́gẹ́ bí Jésù náà sọ pé wọ́n rán wọn sẹ́lòmí ẹ̀sìn Júù kò kọjá àwọn àárín Israelite ẹgbẹ́ ìsìn racist ni wọ́n so bẹ́ẹ̀ bá ti wọ àwọn méjèèjì ẹ̀rí pé wọ́n jọra wọn àmọ́ àwọn Christian wọ́n fẹ́ tí wọn pé kò síran Arab tó jẹ́ Christian wà Yorùbá Christian àwọn òyìnbó Christian gbogbo ọ̀ràn ní í ṣe Christianity àwọn kẹrin gbogbo ọ̀ràn ní í ṣe Jew so reality ti ń bẹ́ẹ̀ yẹn nù bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ ọ̀tàn alẹ̀ Ibrahim ló bí Isiaka ló bí Jacobu tí í ṣe Yakuba ló wá bí àwọn ọmọ méjìlá tí wọ́n ń pè ní Israelite Ibrahim gangan Kaldaniya ló gbé ní Iraki tí wọn ò gbàgbọ́ àwọn díẹ̀ fámìlì rẹ̀ nìkan náà gbọ́ lọ́n gbọ́ àtọmọ ìyá rẹ̀ Lútù lára rẹ̀ ìgbà tí Ibrahim ṣe ìjìrá tó migrate kó ní Iraki ibo lọ́lọ́ Palestine lọ́lọ́ àwọn owó bá ń bẹ̀ ọba wọn Canaan ọba wọn ní Gaza àwọn Canaan ọba wọn ní Gaza ọba wọn ní Ascalon ọba wọn ní Duva ìyẹn ní West Bank but àwọn kan wá ń bẹ náà Canaan wọ́n pè ní Yabusiyun àwọn tiẹ̀ inú Jerusalem wọ́n ń gbé kí ni wọ́n pè ní Jerusalem tiẹ̀ ń jà sí lónìí ìtumọ̀ Jerusalem rèé kò rújú kì í ṣe Hebrew tó ti yé èdè míì ní èdè àwọn Canaan ni ọba wọn ni wọ́n ń pè ní Shalim èyí tí lábára máa ń pè ní Salam tọ́lá àwọn Canaan Arab ni wọ́n àwọn Canaan Arab ni wọ́n ẹ̀gbọ́n mi yé nìsín Arab ni wọ́n ọba àwọn tí wọ́n ń gbé ìlú yẹn gẹ́gẹ́ ó kọ tí wọ́n ń pè nípìnlẹ̀ ní Yabus ìtàpé Jerusalem ṣùgbọ́n nítorí pé ọba wọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó kọ rẹ̀ ní Shalim Hor Shalim Hor ní Madina nínú èdè wọn Hor Madina ìlú city ó wá jẹ́ Jerusalem tí wọ́n padà ń pè ní Jerusalem ìtumọ̀ ní pé ìlú ọba tí wọ́n ń pè ní Salim tí í ṣe ọba Salam ó kọ Jerusalem tó fi ń pè láhàn àwọn nù òun wá ní àwọn Arabu làwọn ń pè ní Kudus ẹgbẹ́nsìn làwọn tó fẹ́ pè léèbó ń pè ní kíni o Jerusalem ò belong sáwọn Jew kò belong sáwọn Israelite wọ́n ti wà ń bẹ̀ àwọn ti wà ń bẹ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ẹlẹ́bọ ni díẹ̀ nú wọn náà ní ìsinlọ́hún ẹlẹ́bọ ni ọ̀pọ̀lọpọ̀ especially ọba àwọn tó ń pè ní Shalim yẹn ọba yẹn bí ọba tí máa fẹ́ sọ pé òun mọ ní tí ó ṣẹlẹ̀ ní ẹlẹ́bọ lọ́ba yẹn ara nǹkan tọ́lọ ní kí Mósè kó fi lọ ọbẹ̀ kọ́ lọ ṣe wáàsí fún àánú làwọn Ísírẹ́lì yarí páwọn ọ̀lọ́ tọ́lá àwọn àgbẹ̀ ẹbọ ń bẹnu ọ̀ràn wọn wọ́n sọ fún Mósè pé àwọn ò lè máa ṣe Ọlọ́run táwọn ò rí àwọn nídìí Ọlọ́run kékeré kan táwọn máa fi tura wọ́n sọ bẹ́ẹ̀ fún Mósè ìyẹn ni Ọlọ́run fi gbé wọn ṣépè pé ẹṣẹ́ á rí báyìí wọ́n atorí Ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo agbàyínlẹ̀ lọ́wọ́ Fáráò tó fẹ́ máa fìyà jẹ yín ẹ̀tún wálẹ̀ ń wọ́lọ́ mí lẹ́yìn Ọlọ́run irú èèyàn wo lè yìn yìí so nípa bẹ́ẹ̀ bàbá pásọ Adébóyè àwọn àtàn yìí ẹ lọ béèrè ń pa ẹ̀ tó ẹ bá fẹ́ sọ̀rọ̀ nípa pé ta lọ́wọ́ kọ́ dé Palestine ni àwọn tó kọ́ dé Palestine iná làwọn Canaan orúkọ tí Palestine kọ́kọ́ máa jẹ́ òun náà ní Canaan lẹ́yìn ọ̀rẹ́ yìí ni wọ́n ń pè ní Palestine àwọn kan sọ wípé àlééfà Umar radiyallahu anhu tó jẹ́ àlééfà kejì lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ló lọ gba Palestine lọ́wọ́ àwọn Júù rárá kì í sáà Júù lọ́wọ́ ń bẹ àwọn Canaan nìyẹn náà lọ́wọ́ àwọn Palestine náà wọ́n wà ń bẹ bẹ́ẹ̀ Christian ni wọ́n nígbà wọn àwọn nínú ìwé mímọ́ tàwọn ó ti wà ń bẹ pé Ànábì kan yóò dìde ọ̀kan náà ọmọlẹ́yìn rẹ̀ làwọn wà fi kọ́kọ́rọ́ Jerusalem lé lọ́wọ́ ó ti wà nú ẹ̀sìn wọn bó sì ṣe rí Umaru gbogbo àwọn pásítọ̀ yẹn pátá ni ó fẹnu kò wọ́n ní láti fi òun ní kí wọ́n ọ̀jagun gba àwa mùsùlùmí ọ̀jagun gba Jerusalem o wọ́n fi kíìlì Sayyidina Umaru lọ́wọ́ ni látijọ́ tẹ́tí wá fi kíìlì Sayyidina Umaru lọ́wọ́ ni Sayyidina Umaru ti kọ́ sára constitution tí wọ́n fi rúlù lú ẹ pé anybody ò gbọ́dọ̀ tamper any church
even ìgbà táwọn jù gan wá táwọn náà fẹ́ kọ́ tẹ́ǹpù wọn sábàlá bí fẹ́ kọ́ sí ó ní wọn gbọdọ̀ tàǹpara ilé ìsìn ẹnì kankan àmọ́ àwọn kírísítẹ̀nì gan ní bẹ́ẹ̀ báyìí kì í sáwọn Israelite ìrántí ń bẹ́ẹ̀ yẹn Arab ni wọ́n ìrántí ń bẹ́ẹ̀ Arab wọ́n ti ń gbé bẹ́ẹ̀ kán tó bí Musa wọ́n ti ń gbé bẹ́ẹ̀ kán tó bí bàbá tó ṣẹ àwọn Israẹli lẹ̀ tí ṣe Jacob wọ́n ti ń gbé bẹ́ẹ̀ kán tó bí bàbá Jacob tí ṣe Isiaka wọ́n ti ń gbé bẹ́ẹ̀ kán tó bí bàbá àgbà Sayyidina Ibrahim wàárè òun ló lọ bí Isiaka sí òun ló gbé Isiaka ó ti bí Isiaka sí Iraki ní Caledonia